Asiri Rotimi Daniel ti tú o ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ Prophet Sam Olu Alo Ati Iyawo wọn. Arábìnrin tí Rotimi Daniel ránṣẹ́ dé tòrútòrú ó ti jáde ó ti wá fọ́gbà yán gan o gbogbo ń tá a ṣètì lè fi jó pátápátá lóbìnrin ló ti tú síta yẹ́bẹ́yẹ́bẹ́ yánnayànna ni. Dákọ̀ dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tún wá gbọ́yàwó ọ̀rọ̀. Tẹ́ ò bá gbàgbé arábìnrin tí Rotimi Daniel rán lọ sọ́dọ̀ màmá yẹn ìyún màmá Ìyábọ̀ Òbe tó sọ pé kí Rotimi Daniel ní kó máa pariwo ní pé nǹkan ti ṣe òun o wọ́n ti fi nǹkan ṣọmọ òun o wọ́n ti ṣe gbá o wọ́n ti ṣàwo o wọ́n ti ṣe kòkò bàbá àsásùn obìnrin ti jáde o ó ti tú nǹkan yànmọ́yànmọ́ síta ó ní gbogbo owó tí Rotimi Daniel promise òun pé 500,000 naira tó lóun máa san pé Rotimi Daniel ò san o pé 100,000 naira pé ló fóun o lórí ọ̀rọ̀ fàájà nation tó ṣàfẹ́ báyé bàbá ń bàbá jẹ́. Ẹ̀yin èèyàn tẹ́ ò bá gbàgbé Godfather Rotimi náà ti ń jábọ́ tí ń rébọ́ tí ń lé fùrù kọ́kọ́ mọ́ mi ní ọjọ́ bíi mélòó kan sẹ́yìn báyìí tí ṣà ń ṣépè lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n òun àti Rotimi Daniel omi èpè náà ti fi wé àwọn méjèèjì arábìnrin ó tú àṣírí Godfather ó ní Godfather ti tóòsì òun pé kò gbà fóun pé lẹ́yìn ìgbà tí ò wá gbà fóun ní wọ́n bẹ̀rẹ̀ sí ní róòpù òun ẹ wò ó ṣẹ́rí fọ́nrán eléyìí ó kún bámbámú ó kún fọ́fọ́ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kí n sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan torí fọ́nrán eléyìí kò ṣe má wò ní o tẹ́ bá ń gbọ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó fọ́nrán yìí gangan náà ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wò kó tó di pé mi gbé yín débẹ̀ ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá ti mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá balẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ fún gbogbo ẹ̀yin ojú tó ẹ pé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ ò tí ì follow wa àbí ò tí ì subscribe ẹ dákun dábọ̀ ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ ń sàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè é òun gangan náà máa ta yín lólobó nígbà ògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí láì wá dènà pẹnu ó yá ẹ̀ ń sọ níbẹ̀. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà online tv òkè láwà téńté. mo fẹ́ kẹ́ èèyàn bá mi share ètò dáadáa afẹ́fẹ́ ti fi àti rídìí adìẹ kò sẹ́ni tí ò mọ ibi tóbìnrin gbà bímọ kan tó ní kọ́kọ́ yìí sí iná ẹni tó mú ọkọ láàárọ̀ tó délé tó fọkọ́ pamọ́ tó bá yá ọkọ náà ni ó padà wàá fi pamọ́ nígbà tó bá yá gbogbo tó o bá ṣe lénìí ò ń ṣe é lẹ̀ torí ọjọ́ ọ̀la ni kò sí ní tẹ̀yàn ṣe tí ò nẹ́san ọ̀nà méjì lè tó tẹ̀lé máa pẹ́ sí ọ̀nà àkọ́kọ́ nípa ọ̀rọ̀ bàbá wòlíì Sam Olu Alo á sọ̀rọ̀ ń pa ẹ̀ àti àdábà irọ́ tí Rotimi Daniel ń pa nípa bàbá yìí àwọn àṣírí ti tú tẹ́ ẹ bá wó tọ́pìkì yìí ẹ rí i pé mo kọ́ síbẹ̀ pé Rotimi Daniel is a devil and a liar Rotimi Daniel onírọ́ ni ó dẹ̀ tún jẹ́ èṣù Rotimi Daniel ó jẹ́ agent fún èṣù ẹni tá a gbé dìde ní ìrìn ìgbà kẹyìn yìí láti wá fi ẹnu ẹ̀ bà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rere táwọn bàbá wa nù ìgbàgbọ́ ti ṣe jẹ́ tẹ́ ẹ ṣe ń wò mí yìí má bá mi follow page yìí dáadáa nọ́mbà tẹ́ ẹ máa pè mí sí rèé lẹ́yìn náà bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ́ ká jọ sọ papọ̀ 070 31 85 72 77 070 31 85 72 77 070 31 85 72 77 nọ́mbà tẹ́ fi bẹ́ẹ̀ mi sí wáìtì sọ̀rọ̀ gangan lélẹ́yìí Rotimi Daniel onírú ayé ẹlẹ́mìí òkùnkùn ẹni tá a gbé kalẹ̀ láti wá rí àwọn bàbá wa bọ́ tí ò sì ṣeé ṣe no one can stop Christianity ẹgùn sàlẹ̀ rí pé mo kọ́ síbẹ̀ no one kò sí ẹni náà tó lè dí Christianity lọ́wọ́ ìgbàgbọ́ ti wá ó sì ti dúró ká tó bí àwọn bàbá wa ìgbàgbọ́ ti wà ìgbà tó bá àwọn bàbá wa ìgbàgbọ́ wà bàbá wa bí àwa ìgbàgbọ́ sì wà nígbà táwọn náà bá tún lọ ìgbàgbọ́ ò tún ní kú ìwọ ni kó mọ nǹkan tó gbàgbọ́ ìwọ ni kó mọ ẹni tó dúró nú ẹ̀ má jẹ́ kí ọ̀rọ̀ òdì àwọn ọ̀rọ̀ asán tó ń tẹnu èèyàn asán jáde yìí sí ọ má jẹ́ kó wíìkì ọkàn láti má tẹ̀lé Jésù Kristi mọ́ àṣírí Rotimi Daniel tú ẹ gbọ́ àwọn first note kọ̀ọ̀kan lẹ́nìí màá tún wá sọ̀rọ̀ nípa bàbá wòlíì Prophet Samson Adeniyi bàbá fìtílà ẹ̀mí tó wà ní ọ̀rẹ́ Rotimi Daniel ó kàbùkù dọ́dọ̀ wọn dádì ẹ̀yin ò nídìí àti dá lóhùn ohun tí màá fi bá yín dá lóhùn bẹ lọ́wọ́ mi ń bì ọ̀rọ̀ ìwé mímọ́ ni màá fi bá yín dá lóhùn
mo sì ń bọ̀ ńbẹ̀. Ẹnìkan bá mi sọ̀rọ̀ lóru ìjẹta, ó kọ́kọ́ mẹ́sẹ̀gì mi ní WhatsApp, ẹ jẹ́ kí n wájà tiẹ̀ jáde. Ìgbà tá nìyẹn mẹ́sẹ̀gì mi yóò dá nọ́mbà yẹn mọ̀, màá play àwọn voice note kan lórí ètò lásìkò yìí. Ìgbà tá nìyẹn mẹ́sẹ̀gì mi ò dá nọ́mbà yẹn mọ̀, mo kà lé léyìí mẹ́sẹ̀gì pọ̀ o. Ó send oríṣiríṣi voice note sí mi. Ìgbà tó send ẹ̀ sí mi, mo wá bẹ̀rẹ̀ sí ń gbọ́ ní kọ̀ọ̀kan, mo gbọ́ dáadáa. Ìgbà tí mo gbọ́, mo wá play ẹ̀, mo wá pẹ́ náà pàtàkì nìyí. Ó ní kí n jọ́ o, ó ní n forúkọ bo ńlá ṣírí. Orúkọ bó o, kí ni kí n fi bò ńlá ṣírí ń bẹ̀? Àti Rotimi tú. Ó ní mo lè play voice note òun yìí àti tó ń bá send sí mi. Ó ní ṣùgbọ́n kí n má dárúkọ òun. Ó lóun pọ̀ lára àwọn tí Rotimi kọ́kọ́ pè lákọ̀ọ́kọ́ tó ń sọ pé òun ò ṣe tó o bá ti gbowó. Obìnrin lẹ́yìn tí mò ń sọ yìí, ó ní Rotimi dání ẹ̀rọ náà ń ṣẹ́ pé kí òun wà lára àwọn agent fún Nàìjíríà, tí ó jẹ́ pé òun á máa tako ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tó ń bá ti mú wá. Ó ní kódà òun wà lára àwọn tó fẹ́ràn lọ sọ́dọ̀ ìyá Ìyábọ̀ lẹ́kìtì, bó ti send gbogbo information sáwọn àti gbogbo táwọn máa ṣe lọ́hùn-ún. Ó lóun wá sọ pé kí Rotimi dání ó san 500,000 naira. Ìgbà tí voice note wọlé tán, mo wá pè lórí fóònù, ló wá ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí fún mi. Ó lóun ní kí Rotimi dání san 500,000, ó ló wá ní wàá fáwọn ní 250,000 naira. Ó nígbà tó yá òun gbowó yìí lọ́wọ́ ẹ̀, àwọn lọ sọ́dọ̀ Ìyá Èkìtì. Ọ̀rọ̀ ńlá ló jábọ̀ yìí o. Ó níbi tó ń wà, ó nígbà tó ń wo àwọn programs tí mò ń ṣe, ẹ̀rí ọkàn òjé kò ń sinmi mọ́. Àṣírí Rotimi dání ẹ̀ tú. Ó ní ẹ̀rí ọkàn òjé kò ń sinmi. Ó ní kódà kí n mọ́ parọ́ tọ̀ wọ́n jẹ. Ó ní aṣọ fàájá táwọn ń wọ̀, ó lòun gbé fẹ́ni tó print ẹ̀ tó ṣe aṣọ yẹn nìbàdàn. Ó lòun wà ní kí àwọn tó wà nìbàdàn. Ó nígbà tó ń print aṣọ yìí, àwọn print 1,000 copies aṣọ yìí, ìyẹn aṣọ fàájá movement táwọn ọmọ Rotimi dání ń wọ̀. Ó lòun print ẹ̀, ó lòun gbé fẹ́ni tó bá wọn ṣe. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lẹ́kọ̀ọ́ tán ní ìdí aṣọ yẹn, ó lòun send ẹ̀ sí mọ́tò sí wọn tí wọ́n fi ń wò ó, tó yẹ pé wọ́n ń gbà lọ́wọ́ mọ́tò. Kó ló di pé ó nígbà tó dáhàrín kan, nǹkan kan ṣẹ̀ láàrin àwọn méjèèjì. Ó nígbà tó yá, ó ń lára àwọn tí táwọn jọ wà ní platform, ìyẹn fàájà movement platform. Ó ní kan ní wọn dẹnu ìfẹ́ kọ́ òun lára àwọn tó pèrè ẹ̀ ní godfather fún Rotimi dání. Ó ló dẹnu ìfẹ́ kọ́ òun, ó lóun wàá gbà fún. Ó ní ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ lélẹ́yìí. Màá play àwọn voice note yẹn kọ̀ọ̀kan báyìí. Ó ní Rotimi dání send voice note kan sáwọn nígbà táwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ Ìyá Àjẹsà, ìyẹn lẹ́kìtì. Ó nígbà tí ọjọ́ tóun sọ pé wàá lọ tóun lọ, ló wá rán obìnrin míì àti pásítọ̀ Kọ́láwọlé Tèmítọ́pẹ́ ló rán wọn lọ sẹ́kìtì. Ẹ kọ́kọ́ voice note àkọ́kọ́ yìí, ẹgbẹ́ lè náà ẹ farabalẹ̀ ẹ jẹ́ máa ń yí òkè. Ṣé Rotimi fẹ́ lé yín wọlé? Idiot yìí ò lè lé yín wọlé náà. Olórí burúkú ò lè lé yín wọlé, báwo ló ti máa lé yín wọlé? Àǹtí Maureen mo fún ní formation, ó bínú pé mo fún ní formation. Ṣé ń gbọ́ o? Ẹ jọ̀ọ́ iṣẹ́ yìí ò ṣiṣẹ́ nìkan náà. Ṣé ń gbọ́ o? Program yìí mo ń gbọ́ lọ́wọ́ sí, iṣẹ́ yìí ò ṣiṣẹ́ nìkan. Tèmi ni pé ká ti rí Ìyábọ̀. Ìyábọ̀ dẹ̀ sọnù. Ṣé ń gbọ́ o? France ni Ìyábọ̀ wa. Ṣé ń gbọ́? Abẹ́ àwọn ìjọba ló wà. Ṣé ń gbọ́? Òun gan sá fún Olu Alo. Ṣé ń gbọ́? Mo sọ fún yín lọ́jọ́ yẹn, mo ní ká ṣáà ti rí Ìyábọ̀, òun ni kókó. Olórí burúkú ò lè lé yín wọlé náà. Ó ní òkè òun wá Ìyábọ̀ kó ló lọ́ fà Ìyábọ̀ jáde ṣe bí sísítà láti UK ní àǹtí Maureen yẹ̀ wá. Ó dẹ̀ gbéra láti UK, ó mú owó lápò ẹ̀, ó lọ sí France, ó wá Ìyábọ̀ lọ sí France. Kí ni wọ́n ń ṣe? Ó ń pariwo lásán lórí online. Ó ń gbọ́ bí ajá online ni náà. Ṣé gbígbọ́ àtàríwò yẹn ṣó ló wá fẹ́ mú solution wá? Ẹ̀yin gan ṣẹ́ mi gan bẹ́ẹ̀ ṣe wáyé. Ṣé ti gbọ́? Mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé voice note ẹ sọ fún mi yìí, ẹni mo ṣẹ̀yìn, kí lóhun tí mo fi ṣẹ̀yìn? Ó lóhun tí mo fi ṣẹ̀yìn ni wípé òun ti máa mẹ́sẹ̀gì mi ti pẹ́ tí mi ò kí ń reply. Mo ní iṣẹ́ pọ̀ lọ́rùn mi kó má bínú. Náà ó wá send voice note kan sí mi tó Rotimi send sóhun
nígbà táwọn gbà láti lọ sí Èkìtì láti lọ bá ìyá Ìyábọ̀ sọ̀rọ̀. Ibi táyì ti mọ̀ ẹ́ pé onírọ̀rùn Rotimi èṣù Rotimi alágàbàgebè ẹ̀dá ni ẹja gbọ́ fídíò yẹn, ẹja gbọ́ díò yẹn báyìí. èmi sì wà lẹ́nu iṣẹ́ ribiribi, èmi sì wà lẹ́nu iṣẹ́ kan torí mo lè ti máa sùn nígbà tẹ́yìn bá máa jí láti lọ sí ọ̀dọ̀ ìyá Ìjẹ̀ṣà Ìkín. ìbá àti ẹ̀jẹ̀ 2-minute video ẹ jẹ́ kí ẹ ṣe fídíò ìyá Ìjẹ̀ṣà kí wọ́n parí, kí wọ́n sọ wípé kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n jọ, kí wọ́n ràn wọ́n lọ́wọ́ pé àwọn ń wá ọmọ àwọn òun, kí wọ́n jọ o torí látìgbà tí ó ti lọ bí ọdún mẹ́ta àbí bẹ́ẹ̀ nísìnyí àwọn ò rí o, táwọn bá dẹ̀ ti béèrè èmi fáwọn lésì kán jọ o kí wọ́n gbà wọ́n o something like that. irú fídíò bẹ́ẹ̀ dẹ̀ má jẹ́ kó lè ti yàn bẹ́ẹ̀ o. ṣe ti gbọ́ ẹni pé arẹnjí ni gbogbo ẹ̀, mo sọ fún yín láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wá pé Rotimi Daniel onírú ẹ̀dá kan ni, ẹlẹ́mìí èṣù kan ni, ẹni tó ṣetán láti gbé èèyàn ṣubú ni. arábìnrin wọn sọ fún mi pé nígbà táwọn débẹ̀ lákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ráwọn lọ kó di pé nǹkan ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, ó ní ohun tí ìyá Ìyábọ̀ kọ́kọ́ sọ ni wípé òun ò wọ́ mọ́ òun, ẹ̀já tún gbọ́ ẹ máa gbọ́ o. Ọlọ́run ṣàtẹ̀ kan sáyẹn pípa ìkáwá bẹ̀rẹ̀ ṣe ní pẹ̀rẹ̀ ẹ máa gbọ́ o. ṣé à ń gbọ́ o ẹgbọ́n nǹkan tí ìyá Ìyábọ̀ sọ ń bì, ìyá Ìyábọ̀ sọ wípé ẹ máa gbọ́ o. ìyá Ìyábọ̀ ń sọ pé àwọn ò gbéṣẹ́ fún Rotimi. ìjẹ́ mọ̀ ẹ́ pé ìkan lára àwọn ẹ̀gbọ́n Ìyábọ̀ ó sì bá Ìyábọ̀ sọ̀rọ̀ ní oṣù karùn-ún ọdún yìí, yẹn ní May ọdún yìí. àwọn béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni díẹ̀ tí òfin bá yẹ ẹ̀ sọ̀rọ̀ mọ́, ó ló dìgbà tí yàǹbá tó kúrò nílé tí Olu Alo kọ́ fún wọn kó tó bá yàǹ sọ̀rọ̀ pé òun sì nìkan máa gbowó lọ́wọ́ Olu Alo mọ́. ẹ wá dá mi lóhùn báyìí, sẹ́ni tá rẹ̀ ò yá tẹ́lá rẹ̀ ò yá tẹ́lẹ̀ lọ France ẹ̀yìn mẹ́bàdéjọ́ ló ń lọ France wọn lára Ìyábọ̀ ò yá, sẹ́ni yẹn ló bá yẹ ẹ̀ sọ̀rọ̀ lórí sick bed tó ní kí ìyá òun kó kúrò lónú létí Olu Alo wà, ẹ̀dẹ̀ sọ pé ìkan ṣe. Rotimi Daniel onírọ́ ni, alágàbàgebè ẹ̀dá ni, kò ní òótọ́ torí pé ìwà ìbàjẹ́ tó wù tí wọ́n fi lé kúrò ní drama unit ní Redeem tó wà nìbàdàn, ìgbà tó wà ní ilé ìwé nìbàdàn, òun àtàlábìnrin kan tí wọ́n jọ ń ṣe drama, ẹ máa gbọ́ àṣírí ẹ̀ tú tán. ohun tó mú Rotimi Daniel kúrò nínú Redeem lélẹ́yìí mo fẹ́ sọ fún yín lẹ́nìí, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́, mo jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àṣírí Rotimi ò bò, ìyẹn Rotimi Daniel àwí kóbókóbó ó ń sọkúsọ ẹlẹ́mìí èṣù antichrist, mo jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àṣírí rẹ̀ ò bò, mo sọ fún yín rí bí àṣírí rẹ̀ ò bò. kí ló mú Rotimi Daniel kúrò nínú Redeem tí ò fi lọ bẹ̀ mọ́, tó fi di pé ó ní pásítọ̀ ṣẹ́hun tó fi wá ń takò àwọn pásítọ̀ báyìí. òun àti sister coordinator tí wọ́n jọ wà ní drama unit ní Redeem nìbàdàn, wọ́n jọ ní àṣemáṣe papọ̀. ǹjẹ́ mọ̀ ẹ́ pé arábìnrin yìí ìyàwó pásítọ̀ ni lárábìnrin tá à ń sọ yìí, ìyàwó pásítọ̀ chọ́ọ̀chì wọn ìyẹn youth chapel, àfẹ́sọ́nà pásítọ̀ ni arábìnrin tí wọ́n jọ ń ṣe drama yẹn. àwọn méjèèjì wọ́n wá jọ ní ìbásùn, àṣírí wá tú. ìgbà tí àṣírí tú ẹ máa gbọ́ o, ìgbà tí àṣírí tú pásítọ̀ yẹn ò mọ̀, yẹn youth coordinator jẹ́ pásítọ̀ yẹn ò mọ̀ wípé òun àti ìyàwó ń bára sùn. ìgbà tí àṣírí wọn tú pásítọ̀ yìí wá bá wí, ó wá di wàhálà débi pé pásítọ̀ yìí gbé ṣépè lórí pẹpẹ pé bro Rotimi ẹ ṣe báyìí ẹ sì máa ṣiṣẹ́ kiri ni o. ǹjẹ́ mọ̀ pé ọ̀rọ̀ yìí ló gbé Rotimi Daniel kúrò nínú Redeem tó ń lọ nígbà tó wà Nàìjíríà. ọ̀rọ̀ ẹ ló gbé kúrò ní church, àṣírí ẹ̀ lẹ́ ń gbọ́ lẹ́ni from the libel source. tóun ṣe sinmi lèmi náà ò sinmi, gbogbo àìsinmi tiẹ̀ irọ́ ló ń já sí. ohun tó gbé kúrò ní Redeem nìyẹn. ó bá ìyàwó youth coordinator youth pastor wọn sùn, aláwọn ìjọ fẹ́ ṣe drama, ìkan lára àwọn drama member ló ká wọn. olójí kí Rotimi kò ní church. ẹ wá béèrè pé kí ni àṣírí youth coordinator yẹn, ó mọ̀ ẹ́ pé youth coordinator yẹn náà àwọn náà ń ṣe àgbèrè, wọ́n tọmọra wọn ẹgbẹ́ àwọn ní àrùn e. olójí kó náà àǹfààní àti lè tú àṣírí ló fi máa àṣírí youth pastor yẹn, ó wá lọ join ẹgbẹ́ òkùnkùn. òun ló bá jáde nílùú Ìbàdàn yẹn pólì Ìbàdàn, òun ló bá jáde ńbẹ̀ kó tó di pé
ó rí èèyàn kan tó owó jọ fún ó mélèé ló gba ìlú UK tó wà báyìí lọ. mo ti sọ fún yín láti bẹ̀rẹ̀ pé Rotimi dáná ẹ̀ torí ìwà ìbàjẹ́ tó ṣe òun ló jẹ́ kó máa ṣe nǹkan tó ń ṣe yìí. nípa ọ̀rọ̀ Ìyábọ̀ Òbé ẹ ti gbọ́ nǹkan tárábìnrin yẹn sọ ohun tó sẹ́ǹdì sí wọn ni màá tún play fún yín o. Ìyábọ̀ Òbé wà lálàáfíà ìkan lára àwọn ẹ̀gbọ́n ẹ̀ sì bá sọ̀rọ̀ lóṣù karùn-ún ọdún yìí according to interview ẹni yẹn bẹ̀ mí ó ní mi gbọ́dọ̀ rìkọ́ọ̀dù téèyàn bá ti fi Jésù bẹ̀ mí màá gbọ́. ó lóun sì bá Ìyábọ̀ sọ̀rọ̀ tó jí àbúrò òun sọ̀rọ̀ ní oṣù karùn-ún yẹn oṣù May. ó lóun tí Ìyábọ̀ ń fẹ́ ni wípé kó kúrò nílé tí bàbá Olú Alo kọ́ fún un pé torí pé òun ò nífẹ̀ẹ́ Olú Alo mọ́. ó ní kódà òun bá àwọn ọmọ Ìyábọ̀ sọ̀rọ̀ tí ò sí nǹkan kan tó ṣe àwọn ọmọ yìí. ẹ̀wọ́n bá bi Rotimi léèrè gbogbo irọ́ tó ń pa látijọ́ yìí bàbá Olú Alo ṣe báyìí àwọn bàbá báyìí ṣe báyìí bàbá Adébóyè ṣe báyìí bàbá Oyèdépò ṣe báyìí ó rí proof fún un àṣírí tiẹ̀ náà làwa sọ síta yìí. ẹ jẹ́ kí Rotimi wá jáde kó wá dìbọn ọ̀rọ̀ tí mo sọ yìí pé kì í ṣe nǹkan tó le kó lè dìbò ń bàdàn nìyẹn. ẹni kó bọ́ta kó wá dìbọn kí ẹ kó wá sọ ẹni tó náà ń fẹ́ tó bímọ àkọ́kọ́ fún kí ló ń tó separate wọn ẹni kó náà bọ́ta kó wá dìbọn ọ̀rọ̀ tí mo sọ yìí. ẹ ti rí báyìí pé ẹ̀yin Kìrìsìtẹ́nì tẹ̀ ń wò mí ẹ fọkàn yín balẹ̀ ìgbàgbọ́ ò lè kú mo jẹ́ kẹ́ ẹ mọ̀ ìgbàgbọ́ ò lè kú kò sí ní tó lè wó Kìrìsìtẹ́nì torí pé ó jẹ́ ìmọ́lẹ̀ torí pé ó jẹ́ òtítọ́ ó ní ọ̀tá ẹ̀ ṣe pọ̀ tó báyìí mọ́tìlọ̀ ìfàyà pásọ̀ kan nǹkan kan kò sí nǹkan kan tó rí fìdí ẹ̀ múlẹ̀. àwọn bàbá wa ní ìgbàgbọ́ tọ́lọ́wọ́n bá tọwọ́ wọn gbé ọ̀pọ̀lọpọ̀ ìjọ kalẹ̀ bíi Celestia Kérúbù Sẹ́ráfù ìjọ Redeem ìyẹn bàbá Adébóyè bàbá Oyèdépò bàbá wòlíì Ezekiah bàbá Sam Òjó bàbá Táíwò Òjó bàbá Olú Alo àti àwọn bàbá àṣẹ òní bàbá EMF Sofa bàbá mi Bàdà Ọmọgẹ̀ àtàwọn bàbá wa nù gbàgbọ́ mi wọ́n ti ṣe gbàgbọ́ débi pé wọ́n béèrè fórí ọ̀fẹ́ láti débi tó ń lọ torí pé wọ́n ti jagun ìgbàgbọ́ Jésù ti ràn wọ́n lọ́wọ́ láti gba ìwé wọn wá láti jagun ìgbàgbọ́ ìwọ tó jẹ́ Kìrìsìtẹ́nì tó ń wò mí ìwọ náà gbàdúrà fórí ọ̀fẹ́ pé kó lè jagun ìgbàgbọ́ kó lè ṣe débi tí ìyẹn ti gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. mo sọ fún yín lẹ́nìí pé Rotimi dáná ẹ̀ onírọ́ ayé àtọ̀run Rotimi dáná ẹ̀ kò sí òótọ́ kankan lẹ́nu Rotimi kí mo sọ fún yín lẹ́nìí kò sí òótọ́ kankan lẹ́nu ẹ̀. àkáǹtì tí Rotimi fi ń gbowó tó dẹ̀ fi ń sanwó fáwọn èèyàn GT bank account ni Godfather àṣírí tẹ náà tú ṣèbí torí pé ẹ kúrò yín jọ sí platform tí o tó sí obìnrin tó wà ń bàdàn tí ò gbà fún ọ tó nílé ọkọ lòún wà ṣèbí torí ẹ ló ṣe palọ́mọ lọ́dọ̀ Rotimi ìyẹn Godfather elépè àkànnàbà Rotimi tó fi ń gbowó rèé GT bank account Rotimi Daniel 00 ló bẹ̀rẹ̀ 34 ló parí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni kó jáde tí kì í bá ṣàkà nọ́mbà Rotimi nìyẹn GT bank account yẹ òrè o 00 ló bẹ̀rẹ̀ account yẹn 34 ló parí ẹ̀ Daniel Rotimi lórúkọ account yẹn tẹ̀sí báyìí pé Rotimi ń parọ́ òun rán Rotimi ẹ wá jẹ́ gbọ̀n kan tí báyìí bù pé Rotimi torí pé èmi ò ní pè lórúkọ burúkú bẹ́ẹ̀ ni mi ò ní gbé ṣépè ṣùgbọ́n ẹjẹ́ gbọ̀n kan tí báìbù pé kẹ́ ẹ lè bá mọ̀ pé ohun tí mò ń ṣe lórí ètò yìí kì í ṣe àdágbọ́n orí ohun tẹ́mi fẹ́ kẹ́ ẹ mọ̀ láàárọ̀ yìí àti lásìkò tẹ́ ń wò mí ni pé dúró nínú Kristi má kúrò nínú ìgbàgbọ́ má jẹ́ kí ẹnikẹ́ni kó fi ọ̀rọ̀ òdì kó lé kó wájú Kristi ẹjẹ́ gbọ̀n kan tí báìbù pé ẹ máa gbọ́ o 2 Thessalonica orí kejì ẹsẹ̀ kínní dé 17 mò ń bọ̀ ẹ jẹ́ n play fún yín ẹ jẹ́ bá wa kà ń bì kẹ́ ẹ lè gbọ́ nǹkan tí báìbù pè ní o fún ẹ̀yin tó jẹ́ pé ẹ tún gbàgbọ́ náà pé báìbù ló pè bẹ́ẹ̀. orí kejì. ṣùgbọ́n àwa ń bẹ̀ yín ará nítorí ti wíwá Jésù Kristi Olúwa wa ṣàgbọ́ o àti ti ìpéjọ wa sọ́dọ̀ rẹ̀ ṣàgbọ́ o kí ọkàn yín kí ó má ṣe tètè mì kí ọkàn yín má ṣe mì tàbí kí ẹ má ṣe jáyà. ẹ máa gbọ́ o ṣùgbọ́n à ń bẹ̀ yín ará nítorí Kristi Olúwa wa ó ní kí ọkàn yín má ṣe kíni kó má ṣe mì. yálà nípa ẹ̀mí yálà nípa ẹ̀mí tàbí nípa ọ̀rọ̀ tàbí
tàbí nípa ọ̀rọ̀. tàbí nípa ìwé bíi láti ọ̀dọ̀ wa wá. ṣé ń gbọ́ o. bí ẹni pé ọjọ́ Olúwa dé. ṣé ti gbọ́ o. ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni tàn yín jẹ lọ́nàkọnà. ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni tàn yín lọ́nàkọnà. nítorí pé ọjọ́ náà kì yóò dé. ṣé ń gbọ́ o. bí kò ṣe pé ìyapa nìbákọ́ dé. ṣé ti gbọ́ báyìí ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni tàn yín jẹ lọ́nàkọnà ìwọ kìrìsìtẹ́nì mọ́ tó gbà lónú ìgbàgbọ́ má bẹ̀rù má bẹ̀rù má bẹ̀rù torí pé àwọn ẹníṣẹ́ bí àwọn ẹlẹ́mìí òkùnkùn ti wà ń gbòòrò. kí a sì fi ẹni ẹ̀ṣẹ̀ ẹni hàn. ṣé ń gbọ́. tí í ṣe ọmọ ègbé. tí ń ṣọmọ ègbé. ẹni tí ń ṣòdì. ṣé ń gbọ́ o. tí ó sì ń gbé ara rẹ̀ ga sí gbogbo ohun tí a ń pè ní Ọlọ́run. ṣé ń gbọ́ o. tàbí tí à ń sìn. ṣé ń gbọ́ o. tó bẹ́ẹ̀ tí ó jókòó ní tẹ́ḿpìlì Ọlọ́run. ṣé ń gbọ́ o. tí ó ń fi ara rẹ̀ hàn pé Ọlọ́run ni òun. ṣé ń gbọ́ ìyẹn ló tì mí. ẹ̀yin kò rántí pé nígbà tí mo wà lọ́dọ̀ yín. okay. mo ń sọ nǹkan wọ̀nyí fún yín. Ọlọ́run o. àti nísinsìnyí ẹ̀yin mọ ohun tí ó ń ṣe ìdènà kí a lè bá a fi hàn ní àkókò rẹ̀. nítorí pé ohun ìjìnlẹ̀ ẹ̀ṣẹ̀ tí ń ṣiṣẹ́ náà kìkì pé ẹnìkan wà tí ń ṣe ìdènà nísinsìnyí. kìkì pé ẹnìkan wà tó ń ṣe ìdènà nísinsìnyí ẹ ti gbọ́ ẹ jẹ́ kí n play verse kan sí 1 John 18 agbọ̀n tí Bible tún pé ló tì mí ń bì èmi ṣàkọ́ ni mo kọ Bible yìí ìwé mímọ́ la pè é 1 John 18:2 ẹ já gbọ̀n kan tí Bíbélì pé ló tì mí ń bì kẹ́ ẹ lè mọ̀ pé ìwọ tó o nídìí láti dúró ó yẹ kó o dúró dáadáa dúró nínú ìgbàgbọ́ Kristi má yẹsẹ̀ ẹ máa gbọ́ o. kẹ́yìn lé èyí wọ́n ti ọ̀dọ̀ wa jáde ṣùgbọ́n wọn kì í ṣe ara ṣẹ́gbọ́. wa nítorí wọn ìbá ṣe ara wa wọn ìbá bá wa dúró. ẹ jẹ́ pé láti 17 ẹ máa gbọ́ o. ẹ̀yin ọmọ mi ẹ̀yin ọmọ mi ìgbà ìkẹyìn lé èyí ìgbà ìkẹyìn ní èyí bí ẹ̀yin sì ti gbọ́ pé aṣọ. ṣàtìgbọ́ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ mi ìgbà ìkẹyìn ní èyí Bíbélì ló ń sọ bẹ́ẹ̀ Jésù ló ń sọ fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ mi ìgbà ìkẹyìn ní èyí ẹ máa gbọ́ o. òdì sí Kristi ń bọ̀ wá àní nísinsìnyí aṣòdì sí Kristi púpọ̀ ní ń bẹ. ṣé ń gbọ́ báyẹn. nípa èyí tí àwa fi mọ̀ pé ìgbà ìkẹyìn lé èyí. ẹ gbọ́ báyìí ìgbà ìkẹyìn ti dé lára àwọn aṣòdì sí Kristi ní Rotimi Daniel wà onírọ́ ẹ má jò lóyún kò ń church continue going to church continue praying to your God má jẹ́ kí ogun ayé borí ẹ nípa àwọn ọ̀rọ̀ tí Rotimi Daniel ń sọ yìí ẹ já gbọ́tán. wọ́n ti ọ̀dọ̀ wa jáde ṣé ń gbọ́ o. ṣùgbọ́n wọn kì í ṣe ṣùgbọ́n wọn kì í ṣe ara wa. nítorí wọn ìbá ṣe ara wa. yes. wọn ìbá bá wa dúró. ṣé ń gbọ́ o. ṣùgbọ́n wọ́n jáde kí a lè fi wọ́n hàn pé gbogbo wọn kì í ṣe ara wa. ṣé ń gbọ́ báyẹn. ṣùgbọ́n ẹ̀yin ní ìfòróróyàn láti ọ̀dọ̀ ẹni mímọ́ ni wá. ṣé ti gbọ́ o. ẹ̀yin sì mọ ohun gbogbo. ẹ̀yin sì mọ ohun gbogbo ẹ mọ ohun gbogbo. now nípa ọ̀rọ̀ prophet Adéníyì tí Rotimi Daniel sọ̀rọ̀ sí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ fídíò yẹn bàbá Adéníyì Samson bàbá fìtílà mi lákùrẹ́ ní ọ̀rẹ́ ẹ gbọ́ ẹ jẹ́ kọ́kọ́ play fídíò yẹn fún yín kẹ́ ẹ lè mọ̀ yín pé ọmọ ìgbé ò lè ṣaláìmọ́ ṣègbé ẹ kọ́kọ́ gbọ́ fídíò yẹn náà ẹ máa gbọ́ o. ẹ máa gbọ́ o. o ní ṣí oríire. ẹ gbọ́ o. iṣẹ́ tó ṣọfà gbé sílẹ̀ tí gbogbo yín fi ń jalè. ṣé ń gbọ́. ìyàwó 13 ṣé bó lórí burúkú gbogbo yín náà ń ṣe tẹ́ fi ń bá àwọn ọmọ ọlọ́mọ sùn nínú sùtánà yẹn náà lẹ́ fi ń bára yín sùn. ṣé ń gbọ́ o. olùṣí olórí burúkú iṣẹ́ ti bọ́ lọ́wọ́ gbogbo wúúú ẹ̀ lọ ṣiṣẹ́. ìwọ gan Samson iṣẹ́ ti bọ́ lọ́wọ́ tẹ̀ náà báyìí ojú ti tì ọ́ àṣírí ẹ̀ tú ṣèbí wọn náà báyàwó youth coordinator yín sùn redeem ìyẹn sísítà tẹjọ́ ń ṣe drama ṣèbó ló jẹ́ kí wọ́n lé wọn náà kó ń bẹ̀ àṣírí tẹ̀ náà fi tú oníbàbá ẹbí jọ sábà fẹ́yàwó 13 jọ sọ mọ ìyàwó tí Solomon fẹ́ sọ mọ ìyàwó tí Solomon fẹ́ sá jọ nínú bàbá tó fẹ́yàwó tó fẹ́ ní sùlọ́kà tó sọ tó yẹ kán ṣe àti ìwọ tó ṣe yàwó rí láyé tó jẹ́ pé àlè lóbìnrin tó bímọ fún ọ ńkọ́ jọ kí ni yàtọ̀ yín méjì jọ tí ò sí yàtọ̀ ńbẹ̀ ìwọ tó jẹ́ pé àlè obìnrin ló bímọ fún ọ ọmọ tá a post lẹ́ńgẹ́ mẹ́ta yìí sóò sì nǹkan orí ìyá ẹ̀ ni kó tó máa kílẹ̀ mọ̀ pé wọlé lọ́mọ ṣùgbọ́n máa lè náà ni ìwọ náà ń gbà sọ́dọ̀ torí pé ọmọ tó gbé sọ́dọ̀ yìí ìwọ náà sì nǹkan orí ẹ̀ náà ẹ̀túgbọ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ̀túgbọ́ díẹ̀ sí ni o ẹ máa gbọ́ o. mo ń bọ̀ o ẹ ní sùúrù o mo fẹ́ kẹ́ ẹ tún gbọ́ kí n lè bá yín pílẹ̀ tán ni o. ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ náà bí mo yẹn sọ lọ before the rude interruption of this àṣeyẹrẹ olórí burúkú restriction fẹ́ nd student jẹ́ kí n sọ yìnbó sí nd certificate ló ní lọ́wọ́ òyìnbó léèyàn fi máa ń lérú wọn sẹ́yìn bí mo yẹn sọ Yorùbá ló jẹ́ kó lè sọ̀rọ̀ tí n bá sọ òyìnbó sínsìn ó yẹ kó lọ níbọ̀ wọ́n á restrict mi. now the major game plan ni wọ́n ní kán fi kú dẹ́rù bà mí Fúnkẹ́ Adéjùmọ̀ ti ṣe rí ó dẹ̀ sì ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bímọ ó yá come and give me 1,000 wọ́n wá sọ ọ̀rọ̀ kú yẹn wọ́n wá sọ ikú di wọ́n máa wá fi kú yẹn dẹ́rù bà yín I am telling you today àǹkú ẹni tó pé 99 years ń kú. ṣe ti bọ́ báyìí bàbá Samson Adéníyì
ẹ jẹ́ kí wọ́n bá yín dá lóhùn dáadáa kínú yín lè dùn. Rotimi dáná jẹ́ kó sọ fún ẹ lẹ́nìí ohun tí bàbá Samson Adéníyì bàbá fìtílà mi ń ṣe nínú ayé àwọn ènìyàn má jẹ́ tàn ọ́ jẹ o ò lè ṣe ìdákan ẹ̀ tí mo sọ ohun tí bàbá Samson Adéníyì ń ṣe nínú ayé àwọn ènìyàn nínú ìjọ Ọlọ́run bàbá tó bí ọlọ́mọ ò ṣèdákan ẹ̀ rí tọ́lọ́jọ́ fi gbójú ẹ̀ dé ìyẹn bàbá ẹ̀ sọ fún ìdí èyí o ò nẹ́tọ̀ọ́ bàbá Samson Adéníyì dá wọ́n ju wọn ì sẹ́gbẹ́ ẹni tí Rotimi dáná yẹ wọn bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni torí pé Ọlọ́run bá ti gbé wọn lẹ̀ láti wàásù ìrere bàbá Samson Adéníyì bàbá fìtílà ẹ̀mí àwọn tí wọ́n ràn lọ́wọ́ tó ń jẹ ní nkí àwọn bàbá ẹ̀ ò bọ́ wọn tó fi kú bàbá tó bí ọ bàbá ẹnjìníà kò bọ́ ọ̀yàn kò ṣe eré fún yàn bí o ti bàbá Samson Adéníyì ń ṣe o wá sọ̀rọ̀ bàbá Ọ̀ṣọ́fà olófẹ́yàwó 13 ìwọ tó fi àárọ̀ níyàwó ńkọ́ tó sì ná ọmọ lọ́wọ́ jọ́ ṣé kìí ṣe pa ṣe àgbèrè ló fi bí ọmọbìnrin tá a post lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí ṣé kìí ṣe pa ṣe àgbèrè ló fi bí ìwọ tó ní òótọ́ kan látàárọ̀ dálẹ́ tí ò sí òótọ́ kankan lẹ́nu ẹ èpè tó wá ṣẹ́ yìí bàbá Samson Adéníyì ẹ wájú ń dá lóhùn báyìí bíbélì yóò dáhùn èmi kọ́ ni màá dá aláìgbàgbọ́ yẹn èmi kọ́ ni màá dá lóhùn ẹ já wíwé Proverb 26:17 Proverb 26:17 oníkẹ́ ẹjọ́ dáhùn ẹ jẹ́ ń gẹ́ ọ yá ẹ máa gbọ́ òwe orí kẹrìndínlọ́gbọ̀n Proverb 26:17 ok orí kejì ẹ jábẹ̀ láti kínní Proverbs 26:1-2 ẹ já gbọ́. orí kẹrìndínlọ́gbọ̀n. yes. bí òjò dídì ní ìgbà ẹ̀rùn. ok. àti bí òjò ní ìgbà ìkórè. bẹ́ẹ̀ li ọlá kò yẹ fún aṣiwèrè. ṣé ẹ ti gbọ́ sà. bí ẹyẹ fún ìṣíkiri. ṣé ẹ ti gbọ́ sà. àti alápáǹdẹ̀dẹ̀ fún fífò. yes. bẹ́ẹ̀ ni ègún kì yóò wà láì nídìí. ṣé ẹ gbọ́. lágbà fún ẹṣin. ìjánu ó ní ègún kì yóò wà láì nídìí. ìyẹn fún Rotimi nìyẹn o ẹ bá mi wo Matthew 3:44 Rotimi dáná o ti forí gbẹ̀gùn bíbélì májèntàn jẹ kí mo ló ṣe o ti forí gbún ègún ó kàn dùn mí ni pé bàbá ló fẹ́ jèso báyìí kẹ́yìn mọ́ lọ́ máa kà wọ́n ọmọ lọ́jọ́ ọ̀la ẹ ṣí à program yìí dáadáa Rotimi is a devil and is a liar Proverb Matthew 5 ẹni sùúrù o Matthew 5:44 fẹ́ kẹ́ ẹ já gbọ́ dáadáa kẹ́ ẹ lè mọ̀ pé bàbá wòlíì Adéníyì ẹ má wulẹ̀ dá lóhùn bíbélì ti fún Rotimi lésì tó dáa kò sí ní tẹ́ wá nínú báìbù tẹ́ ẹ̀ rí kò sí ní tẹ́ wá níbẹ̀ tẹ́ ẹ̀ rí ẹ já gbé láti 43 ẹ já gbé láti 43 ẹ má gbọ́ o ẹ má gbọ́ kúrò ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ìwọ fẹ́ ọmọnìkejì rẹ kí ìwọ sì kórìíra ọ̀tá rẹ ṣùgbọ́n èmi wí fún yín ẹ fẹ́ àwọn ọ̀tá yín ẹ súre fún àwọn ẹni tí ń fi yín ré ẹ ṣoore fún àwọn tí. ẹ má gbọ́ o ṣùgbọ́n èmi wí fún yín ẹ fẹ́ àwọn ọ̀tá yín ẹ súre fún àwọn tó ń fi yín ré ẹ má gbọ́ o ẹ má gbọ́ o kórìíra yín kí ẹ sì gbàdúrà fún àwọn tí ń fi àrùn kan bá yín lò tí wọ́n ń ṣe inúnibíni sí yín kí ẹ̀yin kí ó lè máa jẹ́ ọmọ baba yín tí ń bẹ lí ọ̀run. bàbá Adéníyì. nítorí tí ó ń mú òórùn rẹ̀ náà sára ènìyàn búburú. ṣẹ́gbọ́n báyẹn ẹ filẹ̀ kí ẹ̀yin lè ṣe kíni kẹ́ ẹ lè jọ́ baba yín tó ń bẹ ní ọ̀run ṣùgbọ́n ìta lólómi náà wàá sọ̀rọ̀ kan o tí màá fi parí ètò láàárọ̀ yìí fẹ́yìn tẹ́ bá ń wò mí láàárọ̀ àtẹ̀ntẹ́ ń wò mí lọ́sàn-án gbogbo bàtẹ́ bá ń wò mí ìta lólómi 28:15 ó ní màá fi parí ẹ̀ bí akílẹ̀ gẹ́gẹ́ láti àná ó lè bá àyíwá dáadáa ìta lólómi 28:15 èsì fún Rotimi lórí ẹ̀yìn bàbá wòlíì tó ń gbé ṣépè bẹ́ẹ̀ ni èsì fún rèé mo fẹ́ bá yín fún lésì dáadáa kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀rọ̀ Rotimi ó náwó kan nú táyé ò bá ṣe èèyàn ò ní mọ̀ tàpá sí ẹni àmì òróró bẹ́ẹ̀ ni táyé ò bá ṣe èèyàn 28:15 kí ló sọ bó ń bọ̀ o ẹ jẹ́ bá yín pìlẹ̀ jáde bí kẹ́ ẹ lè gbọ́ 28:15 mo ń bọ̀ ẹ́ ní sùúrù díẹ̀ o 15 ó yá o.
ìbùkún ni fún ọ ní ìlú ìbùkún ni fún ọ ní oko ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ìbísí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ ìbùkún ni fún agbọ̀n rẹ. ẹ jọ kí ló ń tẹ́ tún wá. gbogbo ọ̀rọ̀ tí mo pa láṣẹ fún yín ní òní sí ọ̀tún tàbí sí òsì láti tọ ọlọ́run mìíràn lẹ́yìn láti sìn wọ́n yóò sì ṣe bí ìwọ kò bá fetí sí ohùn olúwa ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe gbogbo àṣẹ rẹ̀ àti ìlànà rẹ̀ tí mo fi lélẹ̀ fún ọ ní òní ǹjẹ́ gbogbo ègún wọ̀nyí yóò ṣẹ sórí rẹ yóò sì bá ọ ègún ni fún ọ ní ìlú ègún ni fún ọ ní Rótìmí nọ́mbà wí o ègún ni fún agbọ̀n rẹ àti ọpọ́n ìpò àkàrà rẹ ègún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ. oyin Rótìmí ò lè gbé tán ẹja filẹ̀ Galatia 3:13 ẹ ti gbọ́ báyìí so bíbélì ti sọ̀rọ̀ Rótìmí fún wa kò yẹ kó jọ yín lójú náà ẹ wá ń jẹ́ kọ́rọ̀ Rótìmí ó jọ yín lójú ṣùgbọ́n yìí pásítọ̀ tẹ́ ṣe wà lọ́dà comment section ẹ kò ń bẹ̀ ẹ gbájúmọ́ṣẹ́ olúwa ẹ gbájúmọ́ṣẹ́ kí ni iṣẹ́ olúwa tá a pè yín sí ẹ wàásù ìrere káàkiri Galatia 3:13 káfí máa ṣèlọ lórí ètò lẹ́nìí ẹ bá mi sọ̀rọ̀ WhatsApp +234 70 31 85 72 77 +234 70 31 85 72 77 nọ́mbà tẹ́ fi bá mi sọ̀rọ̀ WhatsApp nìyẹn nọ́mbà ilẹ̀ fi bá mi sọ̀rọ̀ WhatsApp ẹ jáde sọ̀rọ̀ papọ̀ ẹ̀yin náà ti gbọ́n tí bíbélì pé Rótìmí báyìí ẹni tó bá ti wá ń da lóhùn mi tó bá dé yìí ẹ̀yin lẹ́ẹ̀mọ́ tẹ̀ ń ṣe o Galatia 3:13 ká fi parí ẹ̀ fún tèmi mò ń bọ̀ o ká fi parí ẹ̀ fún ti àsìkò yìí Galatia 3:13 ká kàn fi káàdì ẹ̀ ńlẹ̀. ẹni sùúrù o. mo lérò pé ẹ ti gbọ́ báyìí mo lérò pé ẹ ti gbọ́ ohun tí bíbélì pé Rótìmí ẹ já máa lọ fún tàsìkò yìí jàre mo ti ní tòyẹn ò ní pọ̀ 07031857277 onírọ̀ Rótìmí onírọ̀ ni bàbá wòlíì Samson Adéníyì ẹ fi Rótìmí lẹ̀ ohun tí máa ń jẹ́ kéèyàn tọ́lọ́run fi bìyàn léèrè á tó bí léèrè torí pé bíbélì jóyè mi pé ọmọ ègbé ò lè ṣaláìmọ́ ṣègbé bẹ́ẹ̀ ni ọmọ ègbé ò lè ṣe kíni kò lè ṣaláìmọ́ ṣègbé 07031857277 mo láyọ̀ láti sọ fún yín pé àlàáfíà ní ara pípé oní Ìyábọ̀ Òbé àti àwọn ọmọ ẹ̀ wà bàbá wò ló lu alọ́ wọ́n bá ṣe ìránṣẹ́ wọn lọ kò sí ní tó ṣe bàbá ò sì bẹ̀rù ẹnikẹ́ni ẹ jẹ́ wọn sọ fún yín lẹ́nìí kò sẹ́ni tó sign lẹ́tà tí Rótìmí dáná ẹ̀ náà ń kọ́ torí pé àwọn mọ̀lẹ́bí ò láǹfààní àti fọwọ́ sí wọ́n ní àwọn òwò máa wọn àwọn ọmọ yòókù sì ti wọ́n ìyá wọn pé kò gbọ́dọ̀ bá Rótìmí sọ interview kankan mọ́ títí tí Ìyábọ̀ fi máa dé padà sí Nàìjíríà lọ́dún yìí Ìyábọ̀ ń bọ̀ Nàìjíríà kò sí ní tó ṣe Ìyábọ̀ ẹ fọkàn yín balẹ̀ MC Wise orúkọ mi aṣọ náà fàní àti pàdé ńgbà míì Rótìmí dáná ẹlẹ́mìí èṣù onírọ́ kò sí ní tí ò lè gbàgbọ́ sẹ́yìn Christianity has come and stay nobody can stop Christianity God bless you. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin àmì bò lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé ó bẹ skẹ́skẹ́mẹ́jẹ́ okun bámbám ni onírúurú nǹkan ní bẹnu fún ọ̀tẹ̀ ìṣẹ̀wò tán yìí kí ni èròǹgbà tiyín lórí ẹ̀ ẹ já darapọ̀ ní abala àríwúsí kẹ́ ẹ má bá mi comment kẹ́sì má bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́sì má bá mi bó káàkiri tààràtààrà kó balẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára wà nírìn jù báyìí lọ lórí ilé ìtamú wa fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí kan ní àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹ́lé gbéra ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni ire online tv àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó tẹ́ bá ti kílíkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó God bless you all.